Ìwé Jẹ́nẹ́sísì orí 22. Jákọ́bù sì ń lọ ní ọ̀nà rẹ̀, àwọn áńgẹ́lì Ọlọ́run sì pàdé rẹ̀. Nígbà tí Jákọ́bù sì rí wọn, ó ní ogun Ọlọ́run ni èyí, ó sì sọ orúkọ ibẹ̀ ní Mahanaimu. Jákọ́bù sì ránṣẹ́ síwájú rẹ̀ sí Ísọ̀ arákùnrin rẹ̀, sí ilẹ̀ Séírì pápá oko Édómù. Ó sì rán wọn wípé, báyìí ni kí ẹ̀yin kí ó wí fún Ísáù olúwa mi. Báyìí ni Jákọ́bù ìránṣẹ́ rẹ wí, mo ti ṣe àtìpó lọ́dọ̀ Lábánì, mo sì ti ń gbé ibẹ̀ títí ó fi di ìsinsìnyí. Mo sì ní màlúù àti kẹ́tẹ́kẹ́tẹ́ àti agbo ẹran àti ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin. Mo sì ránṣẹ́ wá wí fún olúwa mi, kí èmi kí ó lè rí oore ọ̀fẹ́ lé ojú rẹ̀. Àwọn oníṣẹ́ sì padà tọ̀ Jákọ́bù wá wípé, àwa dé ọ̀dọ̀ Ísáù arákùnrin rẹ̀, ó sì ń bọ̀ wá kò ọ́, 400 ọkùnrin ni ó wà pẹ̀lú rẹ̀. Nígbà náà ni ẹ̀rù bà Jákọ́bù gidigidi, ájò sì mú, ó sì pín àwọn ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀ àti àwọn ọwọ́ ẹran àti ọwọ́ màlúù àti àwọn ìbákasíẹ́ sí ipa méjì. Ó sì wí pé, bí Ísáù bá ká ẹgbẹ́ kan tí ó sì kọlù ú, ǹjẹ́ ẹgbẹ́ kejì tí ó kù yóò là? Jákọ́bù sì wí pé, Ọlọ́run Ábúráhámù bàbá mi àti Ọlọ́run Ísákì bàbá mi, Olúwa tí ó wí fún mi pé, padà lọ sí ilé rẹ àti sọ́dọ̀ àwọn ará rẹ, èmi ó sì ṣe ọ́ ní rere. Èmi kò yẹ sí kínkínní nínú gbogbo àánú àti gbogbo òtítọ́ tí ìwọ fi hàn fún ọmọ ọ̀dọ̀ rẹ, nítorí pé kìkì ọ̀pá mi ni mo fi kọjá Jọ́dánì yìí. Nísinsìnyí èmi di ẹgbẹ́ méjì. Èmi bẹ̀ ọ́, gbà mí lọ́wọ́ arákùnrin mi, lọ́wọ́ Ísáù, nítorí tí mo bẹ̀rù rẹ̀, kí ó má bàa wá láti kọlù mí àti ìyá àti ti ọmọ. Ìwọ sì wí pé, nítòótọ́ èmi ò ṣe ọ́ ní rere, èmi ó sì ṣe irú ọmọ rẹ bí iyanrìn òkun tí a kò lè kà fún ọ̀pọ̀lọpọ̀. Ó sì sùn ní alẹ́ ijọ́ náà, ó sì mú nínú ohun tí ó tẹ́ ní ọwọ́ ní ọrẹ fún Ísáù arákùnrin rẹ̀, 200 ewúrẹ́ àti 20 òbúkọ, 200 àgùntàn àti 20 àgbò, 30 ìbákasíẹ́ tí ó ní wàrà pẹ̀lú àwọn ọmọ wọn, 40 abo màlúù, òun akọ màlúù 10, 20 abo kẹ́tẹ́kẹ́tẹ́ àti ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ 10. Ó sì fi wọ́n lé ọwọ́ àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ ọlọ́wọ́ ọwọ́. Ó sì wí fún àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé, ẹ̀yin ṣáájú mi, kí ẹ sì bu àfò sí agede méjì ọwọ́ ọwọ́. Ó sì fi àṣẹ fún èyí tí ó tètè ṣáájú wípé, nígbà tí Ísáù arákùnrin mi bá pàdé rẹ, tí ó sì bi ọ́ wípé, títa ni wọ́n? Níbo ni ìwọ sì ń rè? Àti títa ni ìwọ̀nyí níwájú rẹ? Nígbà náà ni kí ó wí pé, ti Jákọ́bù ìránṣẹ́ rẹ ni, ọrẹ tí ó rán sí Ísáù olúwa mi ni, sì kíyèsí, òun tìkálára rẹ̀ sì ń bẹ lẹ́yìn wa. Bẹ́ẹ̀ ni ó sì fi àṣẹ fún èkejì àti fún ẹ̀kẹta àti fún gbogbo àwọn tí ó tẹ̀lé ọwọ́ wọn ní wípé, báyìí ni kí ẹ̀yin kí ó wí fún Ísáù nígbà tí ẹ̀yin bá rí. Kí ẹ̀yin kí ó sì wí pẹ̀lú pé, kíyèsí, Jákọ́bù ìránṣẹ́ rẹ ń bẹ lẹ́yìn wa, nítorí tí ó wí pé, èmi ò fi ọrẹ tí ó ṣáájú mi tù ú lójú. Lẹ́yìn èyí ni èmi ò rí ojú rẹ̀, bóyá yóò tẹ́wọ́ gbà mí. Bẹ́ẹ̀ ni ọrẹ náà sì kọjá lọ níwájú rẹ̀, òun tìkálára rẹ̀ sì sùn ní òru náà nínú àwọn ẹgbẹ́. Ó sì dìde lí òru náà, ó sì mú àwọn aya rẹ̀ méjèèjì àti àwọn ìránṣẹ́bìnrin rẹ̀ méjèèjì àti àwọn ọmọ rẹ̀ 11, ó sì kọjá ìwọdò Dábókù. Ó sì mú wọn, ó sì rán wọn sí òkè odò náà, ó sì rán ohun tí ó ní kọjá sí òkè odò. Ó sì kù Jákọ́bù nìkan,
ọkùnrin kan sì ń bá a jìjàkadì títí ó fi di àfẹ̀mọ́júmọ́. Nígbà tí ó sì rí pé òun kò lè dá, ó fọwọ́ kàn ní ihò egungun itan rẹ̀. Ihò egungun itan Jákọ́bù sì yẹ̀ ní oríkèé bí ó ti ń bá a jìjàkadì. Ó sì wí pé, jẹ́ kí èmi kí ó lọ, nítorí tí ojúmọ́ mọ́ tán. Òun sì wí pé, èmi kì yóò jẹ́ kí ìwọ kí ó lọ, bí kò ṣe pé ìwọ bá súre fún mi. Ó sì bí pé, orúkọ rẹ? Òun sì dáhùn pé Jákọ́bù. Ó sì wí pé, a kì yóò pe orúkọ rẹ ní Jákọ́bù mọ́, bí kò ṣe Ísírẹ́lì, nítorí pé ìwọ ti bá Ọlọ́run àti ènìyàn jà, ìwọ sì borí. Jákọ́bù sì bí, ó sì wí pé, èmi bẹ̀ ọ́, sọ orúkọ rẹ fún mi. Òun sì wí pé, èéṣe tí wọ́n fi ń béèrè orúkọ mi? Ó sì súre fún un níbẹ̀. Jákọ́bù sì sọ orúkọ ibẹ̀ náà ní Pẹ́níẹ́lì. Ó ní, nítorí tí mo rí Ọlọ́run ní ojúkojú, a sì dá ẹ̀mí mi sí. Bí ó sì ti ń kọjá Pẹ́níẹ́lì, òòrùn là bá a, ó sì mókun ní itan rẹ̀. Nítorí náà ni àwọn ọmọ Ísírẹ́lì kì í ṣe jẹ iṣan àti ìfà tí ó wà ní kòtò itan títí ó fi di òní olónìí, nítorí tí ó fọwọ́ kan kòtò egungun itan Jákọ́bù ní iṣan ti ìfà.